is a wonderful mother. Is a mother tó jẹ́ wípé gbogbo abiyamọ bá bá pàdé ẹ̀ a gbọ́dọ̀ kíìsì forehead ẹ̀ ká kíìsì ọwọ́ ẹ̀ ìdílé léyìí. Tó o bá rí obìnrin tí ọlẹ̀ ẹnu ẹ̀ bá dáa tó o bá pàdé ẹ̀ ó ju ẹ lọ lọ́jọ́ orí àbójú lọ lọ́jọ́ orí o gbọ́dọ̀ wà lórí ìkúnlẹ̀ kó o kíìsì ẹsẹ̀ àbí kó o kíìsì ọwọ́ ẹ̀. Bó o ṣe kíìsì ọwọ́ ẹ̀ àti ẹsẹ̀ kò kì í ṣe ẹsẹ̀ àbọ̀wọ́ ẹ̀ ló kíìsì ó kíìsì oore ọ̀fẹ́ tí Ọlọ́run dá mọ́ ọ lẹ́nu ẹ̀ láti bí ọmọ tó great ó lágbára tòótọ́ ni ọmọ pọ̀ bọ́ ọmọ tó great ò pọ̀ rárá. Tó bá pàdé irú ìyá tó bí Lizzy Anjorin ọmọ ẹyọ kan ṣoṣo tí ọmọ yẹn. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti padà bẹ̀ ìyá Anthony Joshua lẹ́yìn ìgbà tí ó dragi ìyá ọ̀hún àti wípé àwọn fámìlì Anthony Joshua wọ́n ti sọ wípé àwọn yóò sú arábìnrin yìí tí a mọ̀ sí Lizzy Anjorin fún ìwà ìbàjẹ́ tí ó hù sí màmá Anthony Joshua. Ìdí tí Lizzy Anjorin fi wá bẹ̀bẹ̀ nìyẹn. ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká gbádùn rẹ̀. Ẹ̀dẹ̀ di nǹkan tó dì lẹ́nìí tá bá pàdé irú ìyá tó bí Lizzy Anjorin àwọn ìyá tá a gbọ́dọ̀ dọ̀bálẹ̀ kí tá a gbọ́dọ̀ kíìsì ọwọ́ wọn tá a gbọ́dọ̀ kíìsì ẹsẹ̀ wọn tá a gbọ́dọ̀ kíìsì forehead wọn kì í ṣe pé tọjọ́ orí la fi ń kíìsì wọn à ń kíìsì wọn nítorí pé ọlẹ̀ tó jáde nínú wọn. Now màmá tó bí Èjè ìjọ tí incident yìí ṣẹlẹ̀ ó bà ọ̀tá mi lọ́kàn jẹ́ tó pọ̀ ó bà ọ̀tá mi lọ́kàn jẹ́ tó bẹ́ẹ̀ gẹ́ because tẹ bá wò mí dáadáa lórí social media ẹ rí i pé mo fẹ́ràn kéèyàn ní ògo mo dìídì fẹ́ràn àwọn ọmọ tó ní ògo tí nǹkan bá wá ṣẹlẹ̀ ó máa ń dùn èmi personally ṣe mọ̀ wípé tẹ bá rí àwọn èèyàn tó ń sọ̀rọ̀ lórí social media Ọlọ́run lórí ọkàn kó wá Ọlọ́run lórí ọkàn wá. You cannot judge people based on social media but so far so good you realize that it's only Lizzy Anjorin that always defend the prominent personalities, most especially the successful youth. It is only Lizzy Anjorin. I support them not because of money, not because of material things, not because I know them, not because I want to know them. I just believe that our social media cannot be destroyed by blackmailers. At least let's have good people that can stand for them too. Number one, mo wá rí video Aunty Kemi Olunloyo. Aunty Kemi Olunloyo, thank you so much, sis. That was a wonderful one. I understand your pains, your everything. Lala koko tó bá ti gbẹ́rù ẹ kúrò Nàìjíríà kí ló lé ẹ lọ. Tó o gbé ẹrù ẹ o kúrò ní Nàìjíríà kí ló lé ẹ kúrò ní Nàìjíríà. Mo address gbogbo ẹ̀yin tẹ́ lọ́mọ nílùú òyìnbó. Ẹ̀yin tẹ́ ti lọ́mọ tó dàgbà nílùú òyìnbó pé o ti ẹ kọ́kọ́ gbẹ́rù ẹ kúrò Nàìjíríà ó sá lọ kí ló lé ẹ lọ. Okay, let me tell you about my story. Nígbà tí mo dàgbà tí mo máa gbọ́njú mo gbọ́njú sí uncompleted building. Ìyà yẹn pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí kò yé mi. At a point I was asking my mother some questions but wọn ò fún mi ní tangible answer sí question mi. Bí mo ṣe ń dàgbà ìyà yẹn pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé nígbà tí mo máa dàgbà mi ò mọ̀ pé bóyá ẹ̀gbọ́n wà àbúrò wà ẹbí wà ará wà ojúlùmọ̀ wà. Bọ́jọ́ kan mo ní àǹfààní mo bá èèyàn kan sọ̀rọ̀ ẹni ẹ wá sọ fún wa wípé àwọn ọmọ kan tí ó ṣẹlẹ̀ reason tí mọ́mí ẹ tó ṣe gbé ẹ sá àwọn ò mọ̀. Mo di ọ̀rọ̀ yẹn mú. Nígbà tí mo wá dàgbà díẹ̀ tí mo ti gbọ́njú tí mo ti lè béèrè question mo wá béèrè lọ́wọ́ mọ́mí pé mọ́mí ok kí ló ta ẹ ṣe báyìí kí ló ta ẹ ń gbé mi báyìí kí ló ti yà ẹ ṣe pọ̀ ṣé bẹ́ẹ̀ là ṣe ní ẹbí àbí ara. Mọ́mí sọ fún mi pé tó bá yá o máa mọ̀ tó bá yá o máa mọ̀ tó bá yá o máa mọ̀. Nígbà tó yá mo bẹ̀rẹ̀ sí ní mọ̀ fúnra mi pé kí n lè rí ògo mi lò ìyá mi ṣe gbé mi sá. Ṣé rí gbogbo ogun tí mò ń jà lórí cyberspace lénìí ọ̀pọ̀lọpọ̀ yóò fìlò ogun yẹn torí pé ẹ̀yin kọ́ ló ṣẹlẹ̀ sí. But mọ́mì dádì tẹ́ bá wo ogun social media yẹn ok ẹ jẹ́ ká worú akọgun. Ṣé tírú akọgun bá ń gbé àdúgbò tí Èjè ń dé sí ṣé akọgun ò lè singularly kó pa Èjè? Ẹ jẹ́ ká wo Ìyábọ̀ Alice Òjó. Ẹ jẹ́ kí n gbé sórí Ìyábọ̀ Alice Òjó wa. Mo ra ilé sínú estate kan nítorí pé Ìyábọ̀ Òjó ní another plan. Ìyábọ̀ Òjó wá rent ilé sínú estate yẹn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mi ò lè sọ fún yín pé Ìyábọ̀ Òjó ṣe. Tèmi ni pé show tí mò ń ṣe fún Ìyábọ̀ Òjó lọ kí n máa ṣe lọ.
tí n bá ní kí n máa sọ àwọn nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe látàrí pé mo ra ilé sínú estate, Ìyábọ̀ Òjó wá rent ilé sínú estate yẹn, ẹ mọ reason tí mo ṣe ń fáyà Akọgun, ẹ dẹ̀ mọ reason tí mo ṣe ń sọ wípé tí ò bá sí pé adé ọrùn Akọgun mú dáadáa á ti lóhùn ríran sí AJ, á ti ní kíyà AJ pé òun á tún ti fi gba star, bọ̀ nítorí àṣírí ẹ̀ tá ti tú, olórí burúkú ẹ̀ kò lè sọ̀rọ̀ mọ́. Gẹ́gẹ́ bí abiyamọ tó o bá ti wà nílùú òyìnbó, ibo ló lè gbé ọmọ ẹ lọ tí ọkàn ẹ lè balẹ̀? Kò sí ibi tó lè gbé ọmọ ẹ lọ tí ọkàn ẹ lè balẹ̀. Ọlọ́run ló wu ọmọ. Torí pé o gbé ọmọ lọ Ìlọrin, o gbé ọmọ lọ Ìbàdàn, o gbé ọmọ lọ Kàfàǹṣà, o gbé ọlọmọ Ọgbà, tí Ọlọ́run bá sọ wípé òun fẹ́ dáàbò bo, mo fẹ́ dáàbò bo ni. Tọ́lọ́run bá sọ pé òun ò dáàbò bo, kò fẹ́ dáàbò bo ni. Tí n bá sọ, okay, ẹ wo nǹkan tí Akọgun ṣe, ẹni tó ò rírí, ẹni tó, ẹ lọ wo fídíò, ẹ̀yin èèyàn ẹ padà kẹ́ lọ wo fídíò Esabod, ẹ gbọ́ nǹkan tó ń jáde lẹ́nu Esabod, ẹ padà kẹ́ lọ wo fídíò Ìyábọ̀ Alice Òjó, ẹ gbọ́ ohun tó máa ń jáde lẹ́nu Ìyábọ̀ Òjó sí àwọn ìṣẹ̀dá tí ò ṣẹ́ rí, ẹ padà kẹ́ lọ wo Mẹ́wòó Làká, ṣe mọ̀ pé yẹn tún borí láàrin wọn, ká tẹ̀ sọ pé òkè o kèfèrí ní gbogbo àyílẹ̀, ká sọ pé Mẹ́wòó Làká òkè kèfèrí ni o, at least ó ń borí. Ẹ lọ wo nǹkan tó ń jáde lẹ́nu Mẹ́wòó Làká, ẹ wá lọ sọ́dọ̀ Ojú Abẹ tó pèrè lọ́mọ àfà, ẹ lọ wo nǹkan tó ń jáde lẹ́nu Ojú Abẹ, ẹ mọ ìdí tí ara abiyamọ ṣe ta mí. Ẹ wo gbogbo àwọn blackmailers tó ń lo social media yìí, sọ ìkan fún mi nínú wọn tí wàá gbé ọmọ ẹ kúrò nílùú òyìnbó, tí wàá gbé lọ sí àdúgbò tó ń gbé tí kò ní pa ọmọ yẹn, fún mi lẹ́yọ̀kan nínú wọn. Just give me one pé irọ́ o, eléyìí o, okay, ẹ woru Pause and Ponder, ẹ woru àwọn onítíátà kankan tó jẹ́ pé kò sí ẹni tí wọn ò lè pa nítorí àti ṣe kíni, nítorí àti ta fíìmù tí wọn ò lálùbáríkà ńbẹ̀. I have a message for you. Ta ni èmi níwájú Ọlọ́run tí mo máa sọ pé bákan ló ṣe rí, ara abiyamọ ta mí? Ìdí tí mo ṣe sọ wípé ẹ woru Akọgun tó bá jẹ́ pé àdí lọ́rùn mú dáadáa, á ti lóhùn ríran sí màmá AJ. Ìkanra ni mo fi sọ pé màmá AJ. Kí ni nǹkan tó gbọ́kànlé, kí ni nǹkan tó gbójúlé? Number one, tí AJ bá wà ní Lekki, tó bá wà ní Banana Island, ẹ jẹ́ ká sọ òtítọ́, ẹ jẹ́ ká sọ òtítọ́. I read transport plan and